Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa tún yìn orúkọ yín lónìí fún oore ọ̀fẹ́ ńlá ìtẹ́ fún wa. Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu. A yìn yín o nítorí pé a ní yín ní Ọlọ́run wa. A dúpẹ́ nítorí pé ń gbọ́ àdúrà. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹ ń ṣí wa níyè lójoojúmọ́. Ẹ sì ń jẹ́ ká gbádùn yín sí lójoojúmọ́. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. Mo máa tún gbàdúrà fún yín léni ẹ̀yin ọmọ Ọlọ́run. Níbikíbi tẹ́ ti ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù Kristi. Ọwọ́ Ọlọ́run àti ọwọ́ rẹ̀ yóò dé ọ̀dọ̀ yín lórúkọ Jésù Kristi. Àánú Ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín o. Mo ní orúkọ Jésù Kristi, àánú Ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín lónìí. Ògo Ọlọ́run yóò tún farahàn lẹ́ẹ̀kan sí. Agbára ìwàláàyè rẹ̀ yóò ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo máa tún dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún yín pé ká tún jọ gba àdúrà papọ̀ láì fi ohunkóhun mọ́. Lórúkọ Jésù Kristi, àdúrà ò ní ṣe tìǹtì lórúkọ Jésù. Ohun tá tún ṣẹlẹ̀ sí yín tẹ́ máa wá ìwàkúwà kiri lórúkọ Jésù kò ní dé bá yín lórúkọ Jésù Kristi. Mo ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá, mo tún tẹnu mọ́ pé ohun tá à ń dúró dè ni pé kí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ti a fún ní oore ọ̀fẹ́ láti parí sísan owó retreat tí a fẹ́ ṣe ní venue yẹn yóò ta fún ọ di ìparí oṣù January. A fẹ́ kí wọ́n ká mọ iye àwọn tí wọ́n sanwó wọn parí yóò ní ìparí oṣù January yóò newsletter wa á bẹ̀rẹ̀ sí jáde. Mo sọ fún wa ká lè bẹ̀rẹ̀ sí gbáradì fún retreat ọlọ́jọ́ mẹ́ta yẹn. Ẹni ẹ̀ máa fi ṣàdúrà o, mọ̀ díẹ̀ tẹ́ fi ṣàdúrà pé kí retreat yẹn yóò kí Ọlọ́run rántí yín sí rere níbẹ̀ yóò kí Ọlọ́run fọwọ́ tọ́ yín gbogbo nǹkan tẹ́ ti rò bóyá kò ṣeé ṣe mọ́ yóò àwọn àdìtú àwọn ìjìnlẹ̀ tí tẹ́nikẹ́ni ò lè rí di àfi Ọlọ́run tó dáyé àti ọ̀run nìkan yóò kó tú jáde. Ara iṣẹ́ tí Ọlọ́run darí wa ká ṣe nínú retreat yẹn nìyẹn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ẹ má jẹ́ ká gbàgbé Abrahamic covenant wa. Mo sọ fún wa, mo ní bí a ṣe ń súnmọ́ ó dàbí pé a ní orí ọ̀fẹ́ gan. Ẹnìkan sọ fún mi ó dàbí pé PrayerLife kan la ní lẹ́yìn eléyìí ẹ̀yọ́ mo dẹ̀ wá fún ọtọ́màtì ẹ̀ ló máa fẹ́ jẹ́ ẹ̀yọ́ ní ẹ̀yọ kan sí lẹ́yìn ẹ̀yọ kan sí yẹn ọjọ́ Christmas gangan ọjọ́ tá a ṣe PrayerLife ní àdẹ̀fẹ́ káwọn èèyàn mísì tọ́kì wọn, chicken wọn àti ráìsì wọn lọ́jọ́ yẹn. Lágbára Ọlọ́run bóyá ní ìjọ́ mẹ́jọ nínú àdúrà wa máa ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan sí lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yọ́ báwo ni Abrahamic covenant yẹn ṣe bẹ̀rẹ̀. Mo ti sọ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀yọ́ mi ní repeat ara mi, ṣùgbọ́n mo fẹ́ ṣí àwọn èèyàn níyè sí Abrahamic covenant wa. Mo dẹ̀ sọ fún wa mo ní time zone kan náà láàjọ gbà á. Ìyẹn ni pé aago 11 sí aago 12 on the 31st yẹn aago orílẹ̀-èdè Israel la máa lò, kì í ṣe aago orílẹ̀-èdè ibi tá a wà. So ẹ dákun jẹ́ ká máa ṣiṣẹ́ yẹn léraléra. Lágbára Ọlọ́run náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn a máa gbé jáde àwọn aago tí ó bá bọ́ sí ní àwọn ìlú wa. North America nìkan ló dà kó máa wà complicated. UK ó rọrùn láti calculate, Europe ó rọrùn láti calculate. North America yẹn ó dà pé ó lọ díẹ̀. A ní àwọn èèyàn wa náà ní Arab countries. Gbogbo ẹ̀ náà ni a máa dọ́gbọ́n ṣe. Ọlọ́run á sì ràn wá lọ lórúkọ Jésù. Àwọn kan tuntun padà béèrè, mo dẹ̀ sọ ní ọ̀jẹ́jọ́ pé àkáǹtì wa a máa update ẹ̀. Kò nídìí pé à ń wá jìnnà nígbà tá bá ti súnmọ́lé. Ẹnikẹ́ni tó bá tẹ̀ samologo.com.ng information yọ kan tó máa rí níbẹ̀ òun náà ni Abrahamic covenant wa ní òun la fẹ́ fi ṣe landing page. Tẹ́ bá ti tẹ̀ báyìí tẹ́yìn rí tẹ́lẹ̀ ní rí mọ́ Abrahamic covenant kan lẹ́ẹ̀ máa wò àti aago àti gbogbo ẹ̀ àti àwọn àkáǹtì wa gbogbo. Kò ní pẹ́ ń tẹ̀ kankan ẹ̀ kàn rí ní ojú ẹ̀ ni. Kò ní pẹ́ ń fíìlì fọ́ọ̀mù kankan ẹ̀ rí gbogbo ẹ̀ tí a hàn kedere. À ń try láti update àwọn àkáǹtì wa gbogbo fún àwọn ìdí kan àti ìyanjú ẹ̀ kó tó dìgbà yẹn. Ẹ jẹ́ a wọnú àdúrà wa lọ. Mo mọ̀ pé ẹ ti máa rí kókó àdúrà tòní. Màá rí ṣàlàyé ìdí tó fi rí bẹ́ẹ̀. Àwọn kan ti mọ̀ díẹ̀ torí àwọn tí ó mọ̀ díẹ̀ máa pọ̀ gan díẹ̀. Kókó tá ṣẹlẹ̀ lónìí la pè ní overcoming
avoidable battles ẹni pé bíborí àwọn ogun tá a lè fò dá. Kí ló fà tí kókó ìfi wáyé lónìí? Ọ̀tọ̀ ní nǹkan tí mo fẹ́ ṣiṣẹ́ lórí pátá, ṣùgbọ́n láti ọjọ́ tá a bá ṣe parí program yẹn báyìí ni mo ti bẹ̀rẹ̀ sí gba messages. Àwọn kan gan wọ́n tẹ̀ tún síkì fún appointment láti bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ pé ó dá o, a máa ti gbọ́ gbogbo àdúrà tẹ́ ẹ máa pè yìí, àwọn ogun tá a lè fò dá. Àwọn dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé dàbí pé ẹ ti rí mi tẹ́lẹ̀, ọ̀rọ̀ exactly ọ̀rọ̀ mi lẹ́ ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ bẹ́ẹ̀ ò kì í ṣeré o, láti UK, láti Canada, láti America, bí pàápàá lórílẹ̀-èdè mẹ́ta tí mo dárúkọ yẹn, ọ̀rọ̀ mi lẹ́ ń sọ. Now bí nǹkan tí wàá fa ìbéèrè ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa ń béèrè pé kí n gbọ́ àwọn tó ti wá tẹsẹ̀ bọ́rú ogun tó yẹ kán fòdá tí wọn ò rí fòdá, tí wọ́n tẹsẹ̀ bọ́ torí bọ́ tara bọ́, báwo làwọn ṣe máa gbàdúrà tiwọn? Ẹnìkíní ẹnìkejì wọ́n lọ 10, wọ́n lọ 20, wọ́n lọ 25. Wọ́n á wò pé mo ló dá, èmi náà wá káwọ́ sókè, mo ló dá, mo ní ẹ̀mọ́ tá a máa ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ìyẹn ò ní, a ó ṣiṣẹ́ lórí báwo lè yẹn ṣe ń borí ogun tó yẹ ká fòdá tá a fòdá. Ọlọ́run gan tó dá wa gan pàápàá, ó sọ fún wa ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ ní ìgbà òpè wa, òun lọ́lọ́run ti fojú fòdá. So àwọn àtúbọ̀tán kan dẹ̀ máa tẹ̀lé, ṣùgbọ́n báwo lè yẹn ṣe ń bọ́, tí yẹn ṣe ń bọ́ lọ́wọ́ irú ogun bẹ́ẹ̀, òun la fẹ́ ṣiṣẹ́ lónìí. Ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ yẹn gan láfi bẹ̀rẹ̀ àdúrà wa, ibẹ̀ gangan ni ibi àdúrà wa gangan ti bẹ̀rẹ̀. Ṣe rí ìgbésẹ̀ àkọ́kọ́ tó yẹ kí èèyàn gbé, pé èèyàn ẹlẹ́ran ara tọ́lọ́run dá o, ó fẹ́ borí àwọn avoidable battles gbogbo bí tó yẹ ká ti sá, gbogbo tó yẹ ká ti káfòdá àti karabọ́ àti tarabọ́, làálàá àti wàhálà ẹ̀ ti wá bẹ̀rẹ̀. Ìgbésẹ̀ àkọ́kọ́ náà ni pé èèyàn máa yí ìrònú ẹ̀ padà nípa àwọn nǹkan tó gbàgbọ́ nípa ayé. Ẹ má jẹ́ kí n tàn yín, ṣé wo àwọn ọ̀rọ̀ tá a dáyé báyẹn pátá, 9 out of 10 irọ́ pátápátá ni, kò tiẹ̀ bá Bíbélì mu gan. Òótọ́ tó wà ń bẹ nìyẹn. Ó jẹ́ nǹkan tìjú pé kìrìsìtẹ́nì a máa gbé ìgbé ayé ẹ̀ nípa nǹkan tí ayé ń ṣe tàbí nǹkan táyé ń sọ. Ó ti dá àwọn ní bọ́ ti ń ṣe nílùú níyẹn. Abadé ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì gan, abadé ṣọ́ọ̀ṣì mi àbájá bá ti ń ṣe ṣọ́ọ̀ṣì wa rèé o. Ọ̀rọ̀ yẹn popular ju pé nǹkan tí Bíbélì sọ nìyí. Mi ò bẹ́ gbọ́rọ̀ mi, ọ̀tọ̀ ni nǹkan tí Bíbélì sọ o, ṣùgbọ́n àgbékalẹ̀ ìjọ ó ní ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ń bá kiri. Òun ló dẹ̀ hàn tiwa yìí tí ò jẹ́ kí ayé wa tẹ̀síwájú. Ẹ̀gbọ́n kan tí ìwé Róòmù sọ ni, Romans chapter 12 verse 2. Romans chapter 12 verse 2. Ó máa sọ̀rọ̀ kan. Ó ní kí ẹ má sì dá ara yín pọ̀ mọ́ ayé yìí. Ṣé ẹ rí bó ti bẹ̀rẹ̀ bẹ́yẹn ni? Kí ẹ má dára. Ó ní do not be conformed to this world. Pé nǹkan táyé ń ṣe ẹ má bá wọn ṣe. A máa wà lákọọ́lẹ̀ pé mo máa pariwo tó. Ntáyé ń ṣe ẹ má bá wọn ṣe, Bíbélì ló sọ bẹ́ẹ̀. Èyàn ò lè ṣe rere nílùú òyìnbó tá a bá ṣe báyìí, irọ́ ni. Èyàn ò lè ríwèé gbélùgbà tí ò bá ṣe, irọ́ pátápátá. Ó mà ṣeun. Ṣé rí ìṣòro tírú èmi ni pé ẹnu mi ò dùn. Tó pé ẹnu mi dùn bí àwọn tó ń tàn yín ní ìbá ti dáa jù. A fi sweet talk a máa fi gbógun tì yín. Ṣùgbọ́n Bíbélì sọ gangan la máa sọ jáde lẹ́nu fún yín. A ò dẹ̀ ní díẹ̀ láti tàn yín jẹ. Bẹ́ẹ̀ ni kí ẹ má sì dá ara yín pọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí ẹ paradà láti di tuntun ní ìrònú inú yín. That is, think differently. Ẹ má bá wọn ro the same thing. Ogun tó jà wọ́n máa jà yín, tẹ́ bá wọn ro the same thing, tẹ́ bá wọn ṣe the same thing. Ogun tó jà wọ́n máa jà yín, tẹ́ bá wọn rìnrìn kan náà, ogun tó jà wọ́n máa jà yín. Ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn pa o. Gbogbo àwọn ní ìjẹ́jọ́ ọ̀rọ̀ kan jábọ̀, ẹ̀jìlẹ́yìnrẹ́jì ṣàánú, ẹ̀jìlẹ́ máa rẹ́jì. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ̀dẹ̀ lọ yọ ojú burúkú kúrò. Ṣé Bíbélì gan sọ ni? Ó tọ́ ni sáà bọ̀dá. Bíbélì gan sọ. Ó ní tójú ọ̀tún yín bá fẹ́ mú ikọ̀ sẹ́, yọ dànù, ó sàn kéèyàn lọ jọba àwọn láì lójú. Àwọn ọ̀rọ̀ burúkú wọ̀nyẹn náà fi ń dè yín. Ẹni àwùjọ́lójú ṣàánú ẹ lè ṣe kíní kan. Ẹlòmíà ó ti fa jọgọ̀dì mọ́ra. Ẹlòmíì the name of Christianity ò ní kéèyàn ya dẹ̀dẹ̀rìn. Ẹ má bínú, ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn kéèyàn tó bẹ̀rẹ̀ sí gbàdúrà rárá. Tá a bá rí ẹnikẹ́ni tó ti fara kó nǹkan tó yẹ kó fara kó,
ó ti bá àwọn kan rìn tó yẹ pé àwọn gangan ní orísun ìfàsẹ́yìn ayé ẹ̀. Ohun tó kọ́ yẹ kó ṣe ni pé kó change thought ẹ̀. Ìgbà mo sọ fún yín èyí tó bá wù ẹ́ lẹ́nu ayé lè sọ wọ́n á bu yín mọ̀nà nǹka ẹ̀. Mo rántí màmá yẹn láyé John ẹ já sáré gbàdúrà yẹn náà kí n tó mi ì tí ka Bíbélì yẹn tán ṣùgbọ́n ó yẹ ká ti bẹ̀rẹ̀ àdúrà. Jésù Olúwa ẹ fún mi ní ìgboyà láti rìn lọ sí ibi ọ̀rọ̀ Ọlọ́run. Téèyàn bá rìn lọ sí ibi ọ̀rọ̀ Ọlọ́run yẹn pé á gbà kí ọ̀rọ̀ Ọlọ́run kó gáìdì ayé ẹ̀, kò ní gba pásítọ̀ kankan gbọ́ láyé lọ́run. Ẹ wo tí n bá yín sọ̀rọ̀ tó bá takò ọ̀rọ̀ Ọlọ́run ẹ ò gbọ́dọ̀ gbàgbọ́. Agbára tẹ́ ẹ̀ fi ní gbàgbọ́ tí n bá yín sọ̀rọ̀ tó bá takò ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run á fún yín lórúkọ Jésù Kristi. Bẹ́ẹ̀ ni torí ìgbé ayé ènìyàn ó ṣe iyebíye lọ́pọ̀lọpọ̀, ó ṣe iyebíye débi pé Jésù kú kí ènìyàn má bàa ṣègbé. Ṣe pé ìgbé ayé ènìyàn ó wà valuable nìyẹn, ó wà priceless. Oh Lord, give me the boldness to walk towards the work of God, the word of God. The boldness to walk towards the word of God. Ìgboyà láti rìn lọ sí ibi ọ̀rọ̀ Ọlọ́run, ibi tí ọ̀rọ̀ Ọlọ́run wà gan, ìgboyà tẹ́ fi máa rìn lọ síbẹ̀. Òun lè kọ́kọ́ ní ìdí tẹ́ bá fẹ́ bọ́. Téèyàn bá ní ìgboyà yẹn tó bá wù kó kò lórí òkè kan kó gbàdúrà lórí òkè méjì at the same time, ó ń tanra ẹ̀ jẹ. Jésù Olúwa ẹ fún mi ní ìgboyà láti rìn lọ sí ibi ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ fún mi ní ìgboyà láti lọ sí ibi ọ̀rọ̀ Ọlọ́run. Ìgboyà tó ń lọ sí ibi ọ̀rọ̀ Ọlọ́run, ìgboyà tó ń lọ sàn sí ibi ọ̀rọ̀ Ọlọ́run láì kankun sí. Lórúkọ Jésù rẹ fún mi lónìí, ní orúkọ Jésù rẹ fún mi lónìí. Ayérayé inú àwọn ọ̀run, ìgboyà ńlá ètò ń lọ sàn síbi ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa ẹ fún mi lónìí, Olúwa ẹ fún mi lónìí ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ fún mi lónìí ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ fún mi lónìí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn. Ẹ má jẹ́ kí n padà sí àkọ́kọ́ yẹn mọ́. Àdúrà pọ̀, ìgbésẹ̀ sì ni mo ṣe sọ̀rọ̀ yẹn. Ìgbésẹ̀ méjì nìyẹn máa ṣe. Brother ẹ dákun ẹ má bínú. Bọ̀dá kan wà níbi tó ń yọjú tó ṣàn ná ìwé sí mi. Mi mọ̀ bẹ́ẹ̀ ṣe ń rí kọ kíákíá tó bẹ́ẹ̀ yẹn. Ọwọ́ yín ti já jù. Kí ni ìgbésẹ̀ kejì? Ó ní agbára àti àsọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Agbára sọ pé no. Agbára láti kọjá lẹ̀. Ẹ wo mọ́mì, dádì, tẹ́ ẹ bá ní agbára láti sọ no ní àwọn situation kan, wọ́n á oh God, ẹ má yẹn parí sentence yẹn. Ẹ dákun, ẹ má yẹn parí sentence yẹn. Torí ṣe rí inú ayé tá a wà yìí, ṣe ló dàbí mo sọ̀rọ̀ kan lọ́jọ́ kan, mo ní ẹ jọ̀ọ́ tẹ́ bá ní àǹfààní ẹ máa wo animal channels wọ̀nyẹn, nature, kí ló ń ṣẹlẹ̀ nínú igbó. Àwọn òyìnbó ráàyè wọ́n á lọ ṣe documentary, báwo ni àwọn ọ̀bọ ṣe ń behave, báwo ni kíní kan gbígbà míì wọ́n á mú àwọn predators, ìyẹn àwọn ẹranko tó jẹ́ pé kankan pa nǹkan jẹ nìkan náà mọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ nípa wọn. Ẹ rí i pé bó ṣe náà láàrin ayé tá a wà yìí nìyẹn. Àwọn kan wà tó jẹ́ pé ẹ gbọ́ bólórin kan ṣe kọ́ ni. Orin yẹn bà mí lẹ́yìn ìjọ tí mo kọ́kọ́ gbọ́. Wọ́n béèrè lọ́wọ́ ẹni tó ń play orin yẹn pé mo ní ṣé nǹkan tó ń sọ yìí ẹ olóyè òun ni ọ̀rọ̀ yẹn ò dẹ̀ bá ẹ lẹ́rù. Lóòótọ́ ni wọ́n á rẹ́rìn. Ó ní àwọn kan wáyé láti wá ṣiṣẹ́. Mi ò bí ẹ̀yin náà ti gbọ́ ni ẹ ti ẹ̀ gbọ́ ẹ̀yin máa ń gbọ́ orin oríṣiríṣi. Mo kàn já síbẹ̀ náà ni mo kàn wà níbẹ̀ ni arákùnrin yẹn ń gbọ́ orin yẹn. Ó ní ṣùgbọ́n òun wáyé láti wá ná owó. Ẹ dákun, ṣé ẹni tó wáyé láti wá ná owó tó lóun wáyé òun wá ṣiṣẹ́ yẹn, ṣé kí ọmọ ọlọ́mọ kan kọ́ ló máa pa lẹ́kún? Báyìí ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Àwọn kan wà professional gidi ni wọ́n. Kán lò gbà onígbàmọ́ tí wọ́n nìkan làwọn mọ̀. Wọn ò kí àwo tí wọ́n oh God, ó mà ṣe o. So ìgbésẹ̀ kejì ni pé a gbọ́dọ̀ ní ìgboyà dé sáà kan báyìí láti sọ pé rárá o, no. Tọ́ba náà ti àdúrà kan tá a gbà ní ọ̀sẹ̀ kọjá, ibi nǹkan tí mo ń ròyìn gbà yẹn ni mo fi pe àdúrà yẹn nìyẹn. Pé rọ́ no. Bíbélì gan sọ ọ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ wo àkókò kan wà nínú ayé wa tá a gbọ́dọ̀ máa sọ pé rárá tá a bá kọjá lẹ̀. Bàbá wa bẹ̀ wá ní no rárá. Ìyá wa máa sọ pé wọlá pé mi mo da ẹ̀jẹ̀ lé ẹ lórí, a ní no. Agbára yẹn sà pé no. Ẹ mọ̀ díẹ̀ tẹ́ ẹ bá tọwọ́ bọ̀. Ṣé rí àwọn àgbà nílẹ̀ Yorùbá yìí láti ìgbà táyé ti dáyé làwọn àgbà ti ń rí ọmọdé jẹ, làwọn àgbà ti ń lo ìgbà ọmọdé mọ́ ìgbà tiwọn. mi ní kan tó máa ṣẹlẹ̀ sẹ́yìn, ṣùgbọ́n wọ́n ní àwọn àgbàlagbà ní àwọn ọ̀rọ̀ kan tó fi ń de àwọn ọmọdé.
àwọn òwe kan wà ní ilẹ̀ Yorùbá tán fi ń de àwọn ènìyàn. Àwa ni odò tó bá gbàgbé orísun yẹn ó máa gbẹ́ ni, ṣé odò lẹ́yìn? Ọ̀rọ̀ rèé tó wà nílẹ̀ tó pé ó máa báyé yín jẹ́. Wọ́n dẹ̀ ń pòwe sí odò tó máa àbí odò bá gbàgbé orísun ṣé odò tó bá gbàgbé orísun yẹn á gbẹ́. Wọ́n lè ẹja tó bá ṣe kíní kan kó ní kíní kan ó máa ṣe kí ni gbogbo kátìkàtì wọn yẹn. Wọ́n dẹ̀ ní kẹ́ gbé ìgbésẹ̀ tó máa bá ti yín jẹ́. Ìgbà yẹn lọ gbọ́dọ̀ ní ìgboyà sọ pé rárá orí ọ̀fẹ́ ni láti ṣe bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n ṣe mo sọ fún amúní ẹ̀ka Bíbélì dáadáa kẹ́ jẹ́ kó yé yín. Aka ẹsẹ̀ yẹn ní oṣù tó kọjá Proverbs chapter 1:10 àbí ti gbàgbé ni. Ìgbésẹ̀ kejì yín nìyẹn. Ẹ má gbàgbé ìgbésẹ̀ àkọ́kọ́ kẹ́ gbé ìgbé ayé lórí ọ̀rọ̀ Ọlọ́run láì ka anybody. ẹ má kíni àsọ tó fún yín ni. Àwọn ni àìránṣẹ́ Ọlọ́run bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ò bá yẹn kan gbé ẹgẹ́ kan àdúrà àwọn ò gbà ẹ̀ ń tàdúrà ò gbà Olúwa ló fẹ́ kò possible ẹ̀ tí ò bá ṣiṣẹ́ ìpè ò lè ràn án ẹ gbà mọ́ sọ fún yín. Ẹ jẹ́ ká mẹ́nu kó ń bẹ́ yẹn ọ̀rọ̀ máa ya kó lójú ọ̀nà ó ní nǹkan tá a fẹ́ fi àdúrà ẹ̀ ní ṣe. Àwọn èèyàn ló béèrè pé àwọn tó ti wá tara bọ̀ ńkọ́ báwo ni wọ́n ṣe lè bọ́ ó ní template ẹ̀ lẹ́hún lẹ́ ń gbọ́ yìí. Proverbs chapter 1:10 ẹ̀gbọ́n tó ní gbogbo èèyàn ló mọ̀ràn yẹn lórí. Ó ní ọmọ mi bí àwọn ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́ má ṣe gbà fún wọn. Má ṣe gbà fún wọn ló sọ. Kò sọ pé táwọn ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ṣùgbọ́n tó pé ẹlẹ́ṣẹ̀ yẹn bàbá rẹ ni, tó pé ẹlẹ́ṣẹ̀ yẹn ọ̀nkù rẹ ni, tó pé ẹlẹ́ṣẹ̀ yẹn pásítọ̀ rẹ ni ẹ ò lè gbà fún. Imagine ẹlẹ́nìkan your father in the Lord ó ń sọ fún ẹ pé kẹ́ pàdé ní hòtẹ́ẹ̀lì ìwọ̀n àti ẹnìkan. Ó dẹ̀ tó bá ti wá lálẹ́ òní padà lọ lé mọ́dà ọjọ́ kejì ká tó máa lọ. Ó wá ní because my father in the Lord ó fẹ́ ṣe Ọlọ́run. Àti kan lọ sọ ní inú ti bí mi orí ẹ̀ ò fẹ́ ṣe òun ṣàgbèrè ó fẹ́ ṣàgbèrè olóò fẹ́ ṣe Ọlọ́run. What does that even mean? Ó mà ṣe o Jésù ló wà. Ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń kọ̀ jálẹ̀ ní àkókò rẹ̀. Give me the grace that will not consent in its time. The grace that will not consent in its time. There will be always a time. There will always be a time where you must not agree. Where you must say no. Níbi tẹ́ ti gbọ́dọ̀ sọ pé rárá o. Torí tí Ọlọ́run fẹ́ kẹ́ ṣe nígbà náà nìyẹn. Ìgbà yẹn lè ní forí ko. Wọ́n máa ń pè kan nílẹ̀ Yorùbá. Wọ́n ní tí ìdí bá bàjẹ́ àdìtú nídìí. Bẹ́ẹ̀ ni kì í ṣe ìdí nìkan bá bàjẹ́ táyé èèyàn bá bàjẹ́ èèyàn ló máa ru ẹrù ẹ̀ kiri. Àwọn tó ń ròyìn lé ní mọ́mí London dádì Èkó mọ́mí Àbújá mo gbàdúrà àpàdásí burúkú ní báyìí. Ìgbà yẹn máa mọ̀ pé fóònù yín ẹ máa ṣáàjì fóònù ojú ìṣù kan kò ní dún nínú ayé kan náà. Jésù Olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń kọ̀ jálẹ̀ ní àkókò rẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà orí ọ̀fẹ́ tó ń kọ̀ jálẹ̀ ní àkókò rẹ̀ Olúwa ẹ fi fún mi. Ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà ẹ tẹra máa dúà yẹn jọ̀ọ́. Orí ọ̀fẹ́ tó ń kọ̀ jálẹ̀ ní àkókò rẹ̀ àkókò tó bá tó fún mi láti kọ̀ jálẹ̀ ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń kọ̀ jálẹ̀. Olúwa ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ ayé mi. Olúwa ràn mí lọ́wọ́ Olúwa ràn mí lọ́wọ́ Olúwa ràn mí lọ́wọ́ Olúwa ràn mí lọ́wọ́. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ìgbésẹ̀ kejì ni mò ń sọ fún wa yìí o. Ẹ má gbàgbé ìgbésẹ̀ àkọ́kọ́ o. Ẹ̀kọ́ ńlá o ní àdúrà tó ní o. Template tẹ gbọ́dọ̀ máa lò ní o. Òun náà ní wípé kí Ọlọ́run kó tọ́ ìṣe yín lọ sí ibi ọ̀rọ̀ ẹ̀ every time. Torí wọ́n á gbé oríṣiríṣi nonsense wá ká yín mọ́lé. Tùbọ̀ tó bá ti takò ọ̀rọ̀ Ọlọ́run ẹ kọ́. Ìkejì ni pé orí ọ̀fẹ́ tó ń sọ pé rárá. Mo yẹn sọ̀rọ̀ ẹni mo rántí ọ̀rọ̀ tí mọ̀mí kan sọ fún mi nípa ara wọn. Wọ́n níbi iṣẹ́ làwọn wà ní ọdún yẹn lọ́hùn fóònù wọn bá ring. Ó wá jẹ́ ọ̀rẹ́ wọn á ní àkànjọ́ ọ̀la sátidé wàá tẹ̀lé mi lọ síbì kan. Wọ́n ní kí ló dé tó yẹ pé wọ́n sọ pé ṣe pé ìgboro le ibi táwọn ń lọ yẹn àwọn ò dé bẹ́ẹ̀ rí. Ṣe àwọn pé insecurity wà ní Nàìjíríà pé kò ń jọ́ pé káwọn pé méjì. Mọ́mí náà wọ́n pé ibo kan là ń lọ wá ní àọ́dọ́ wòlíì ní ẹ̀yà wọn fẹ́ lọ gbàdúrà. Mọ́mí wọn nígbà táwọn rí pé ọ̀rọ̀ àdúrà ni wọ́n sọ. Ṣé ẹ̀yin ò gbọ́ tí Bíbélì sọ pé ní ọjọ́ ìdájọ́ Jésù ní àwọn kan wá wọ́n á ní orúkọ rẹ̀
òun là ń ṣe mírèkù. Jésù Ọlọ́run ló mọ̀ wọ́n rí kákò níwájú àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ka bẹ́ẹ̀ ní Bíbélì. So ìgbàgbọ́ yẹn ni pé gbọ́n ẹni tó bá ti wọ súùtù tó bá gbé táìsì tàbí tó wà lórí pẹpẹ tàbí tó wọ aṣọ funfun tàbí tó wọ aṣọ àdúrà gbogbo wọn ni wọ́n náà jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ìgbàgbọ́ yín nìyẹn. Ọlọ́run jẹ́ ṣubú dànù. Ó mà ṣe o. Wọ́n làwọn rí pé wọ́n àti pé ọ̀rọ̀ àdúrà náà ni làwọn ní káwọn àwọn náà ta ni ò nílò àdúrà làwọn bá àwọn lẹ́sìn àwọn ní ìgbà pé mọ́mì ń ṣàlàyé fún mi ní o wípé àwọn tó ti wá tọrùn bọ̀ ń kọ́ bá àwọn ṣe máa jáde. Ọ̀rọ̀ yẹn ni mo rántí mo sọ fún wa yìí. Template gidi ni àdúrà yìí téèyàn ń padà sí gbà dáadáa. Ó mà ṣe o ẹ̀yin ọmọ Ọlọ́run. Nígbà tí wọ́n máa dé ọ̀dọ̀ prophet ìgbàgbọ́ obìnrin ni wípé ìgbà àkọ́kọ́ ni tí ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ máa dé ọ̀dọ̀ prophet láì mọ̀ pé wọ́n ti lọ ọbẹ̀ severally. Prophet ní kí wọ́n lọ mú ẹnìkan wá ní tí wọ́n máa lò. Kán lọ mú ẹnìkan wá tí wọ́n máa lò. Long story ni ṣùgbọ́n mọ́mì yẹn wá sọ fún mi pé mo jẹ́ mọ̀ pé àìsàn kan máa ń ṣe wọ́n. Mi ì dárúkọ àìsàn torí pé àwọn tó ń jọ mọ́ra wọn pọ̀ dáadáa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa. Wọ́n ní àwọn ní lọ́dún tó kọjá àwọn ṣe 34 different kind of tests. Blood test ló pọ̀ jù nínú ẹ̀. Inconclusive náà ṣàmú wá. Wọn ò rí nǹkan kan gidi kan sọ pé nǹkan báyìí ló ń ṣe wọ́n. Ṣùgbọ́n àìsàn yẹn bá wọn fínra. Wọn ò ṣubú lulẹ̀ o. Ẹ̀jẹ̀ yìí náà ni ló kàn ń gbẹ yìí o. Ẹ̀jẹ̀ ló kàn ń gbẹ o. láì ṣe pé wọ́n fi straw sí sọ́rùn wọn tí wọ́n fa ẹ̀jẹ̀ mu o. Wọn ò ṣubú débi pé wọn ò fi ọ̀bẹ gíra wọn débi pé ẹ̀jẹ̀ ń dànù. Wọ́n ìmọ̀ yé ogun ẹ̀jẹ̀. Ó mà ṣe o. Ó mà ṣe o. Wọ́n ti lò wọ́n fún kankan tá a mọ̀. Káṣírí tó tú ọ̀rẹ́ náà tó ní olùdámọ̀ràn. Mo gbàdúrà tá a bá rí ìkóríta kan nú ayé yín tó yẹ kẹ́ sọ pé no ní ìkóríta náà Ọlọ́run á fún yín ní ìgboyà láti ọ̀run wá lórúkọ Jésù Kristi. Jésù Olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń kọjálẹ̀ ní àkókò rẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà orí ọ̀fẹ́ tó ń kọjálẹ̀ ní àkókò rẹ̀ lórúkọ Jésù lọ fún mi. Àkókò kan wà tó yẹ pé kí n kọjálẹ̀ ní àkókò náà gan Olúwa mú ọkàn mi le láti kọjálẹ̀. Olúwa mú ọkàn mi le láti kọjálẹ̀. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ṣé nínú ayé yìí mọ́mì dáàdì ẹ gbọ́rọ̀ mi yìí o nínú ayé tá a wà yìí àwọn kan wà wọn kì í ṣe ọ̀tá. Wọn kì í ṣe ọ̀tá ayé wọn kì í ṣe ìyẹn pé a kì í rí wọn bí ọ̀tá a lè rí wọn láyé bí ọ̀tá. Kò sí nǹkan kan nínú ìbáṣepọ̀ wa àti wọn tó lè fi hàn láyé wípé ọ̀tá náà jẹ́ sí wa. Ṣùgbọ́n kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ni wọ́n tó ń ba èso àjàrà jẹ́. Ẹ̀yọ́ iṣẹ́ wọn ni wípé wọn ò lè jẹ́ kí èèyàn thrive láéláé. Èèyàn ní thrive. Bọ́n information wọn ní fún yàn. Bọ́n mọ ọ̀nà wọn ò ní jẹ́ kí èèyàn mọ̀. Bọ́n àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tẹ́ ẹ bá fẹ́ gbégbé sí àwọn ló máa sabotage ẹ̀. Ànímọ́ mi yẹn. Oh my God. Ọmọ wọn mú ọkùnrin wálé. Ọ̀rẹ́ wọn dẹ̀ wà níbẹ̀. Ọ̀rẹ́ wọn dẹ̀ make sure pé ọkọ tí ọmọ ọ̀rẹ́ wọn mú wálé yẹn ọ̀rẹ́ wọn make sure pé ọkọ yẹn fail. Ó fail pátápátá. Ó ti débi pé ó fail débi yẹn bínú burúkú oníṣẹ́ ntẹ́fẹ́fẹ́ ni. Whereas the same ọ̀rẹ́ wọn yẹn ló introduce boy yẹn sí ọmọ ọ̀rẹ́ wọn míì. Wọ́n ti wedding báyìí. Àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké nìyẹn. Wọ́n á make sure pé téèyàn bá nírú wọn níyàwó tiẹ̀ bá téèyàn bá nírú wọn lọ́kọ ó lè rún yẹn obìnrin yẹn kanlẹ̀ pátápátá kó má jẹ́ èèyàn. Mo ń sòtọ́ fún yín. Àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké kí ló fà á? Èèyàn ti gbá jọgọdì láàyè tipẹ́. Ó mọ̀ ṣùgbọ́n kò ní ipá àti agbára. Kò mọ nǹkan tó máa ṣe ní àkókò yẹn nígbà ní àwọn ọdún òpè gbogbo. Oh my God. Irú àwọn ìwọ̀n kì í add value mọ́ ayé ènìyàn àfi tí wọ́n máa yọ kúrò ń bẹ̀. Ó lé solution náà ni pé kó lọ́run kàn ràn yàn lọ́wọ́ kéèyàn ṣe kí ni o kó get rid wọn kúrò ní ayé ẹ̀. Oní Solomon òun ló parí ọ̀rọ̀ yẹn dáadáa. Song of Solomon chapter 2 verse 15. Song of Solomon chapter 2 verse 15. Ó ní bá wa mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ àní àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tí ń ba
ọgbà àjàrà jẹ́ àwọn ọgbà àjàrà wa tó ní ìtànná rí nígbà tó bá ti yọ fúláwà báyìí ó ti yọ fúláwà báyìí ó ti fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe wọ́n á tẹ̀ mọ́lẹ̀ wọ́n á gé dànù. Sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ mú gbogbo kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ayé mi fún mi, ẹ mú wọn. Oh Lord, take for me all the little foxes of my life in Jesus' name. Take for me all the little foxes of my life. Sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ mú gbogbo àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ayé mi, ẹ mú wọn fún mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ayé mi, Olúwa ẹ mú wọn fún mi, Olúwa ẹ mú wọn fún mi. Àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ayé mi, Olúwa ẹ mú wọn fún mi. Wọn ò fẹ́ jẹ́ n gbérí, wọn ò fẹ́ jẹ́ n ṣe rere, wọn ò fẹ́ jẹ́ n tẹ̀síwájú. Olórúkọ Jésù, Olúwa ẹ ràn mí lọ́wọ́, Olúwa ẹ ràn mí lọ́wọ́, Olúwa gbogbo àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ayé mi, Olúwa ẹ mú wọn fún mi lónìí, Olúwa ẹ mú wọn fún mi. Ní orúkọ Jésù, Olúwa ẹ mú wọn fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Tọ́lọ́run ọ̀tọ̀ ni pé kọ́lọ́run mú wọn fún yín. Àwọn nǹkan tán ti bàjẹ́ ńkọ́, kọ́lọ́run tó lè mú wọn. Bóyá wọ́n ti ní nǹkan tán bàjẹ́, á tún lọ síbẹ̀. Ó dàbí mọ́mì yẹn ni story tán sọ fún mi, business partner wọn. Ẹlẹ́ran mi. Kí náà pè ní business partner? Ṣé nígbà táwọn méjèèjì bá jọ da ọgbọ́n àti owó pọ̀ tán fi bẹ̀rẹ̀ okòwò kan, ẹ jọ tí mùdùmùdù ẹ̀ bá dé, ṣé ẹnìkan ló yẹ kó máa wá náwó òun? Ṣùgbọ́n tí mọ́mì yóò rí bẹ́ẹ̀ o. Nígbà tí mùdùmùdù ẹ̀ dé báyìí, agiri ni mọ́mì yìí fi ń rí 20% profit jẹ́ o. Ẹyọ business partner wọn á tún kọ́nà bíi 80% mọ́ wọn lọ́wọ́. 20% tán bá tún wá ṣẹ́kù, á tún fẹ́ bá wọn pinnu ẹ̀. Àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kí là lè fi wọ́n wé? A wá sọ fún Ọlọ́run, Jésù Olúwa, gbogbo ohun tí àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ti bàjẹ́ nínú ayé mi, ẹ bá mi tún ṣe lórúkọ Jésù. Ọlọ́run nìkan ló lè tún ṣe o. Tí wòlíì kan bá ní máa bọ̀, máa gbọ́wọ́ lé ẹ, ó fẹ́ dákun ni o. Torí gbogbo ìṣòro ayé ẹ̀ náà á tún dá lé ẹ. Nígbà tẹ́nìkan ló ní ìṣòro mà, tí wòlíì ní kó lọ san 350,000 sákàǹtì òun. Ṣé ìṣòro ẹni ẹ fẹ́ dínkù dàbò fẹ́ yá dì mọ́? Ó tún fẹ́ fi ìṣòro míì kún ni, ó fẹ́ fi gbèsè kún ni. Nígbà tẹ́nìkan ní ìṣòro tí wòlíì sọ pé kó sì máa wá owó kó ra tíkẹ́ẹ̀tì kó máa bọ̀ ní Nàìjíríà, tó bá dẹ̀ ti ní bá máa ní Nàìjíríà bá gbọ́dọ̀ mú kéré ju $1 million dání. Ẹ jọ̀ọ́, ṣé ó fẹ́ dákun ni àbí ó? Ẹyẹ mi. Oh Lord, amend all things the little foxes of this world have damaged in my life. All the things that the little foxes of this world have damaged in the life of my children, Lord, amend them. Ẹ sọ fún Ọlọ́run pé gbogbo nǹkan tí àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ayé ti bàjẹ́ nínú ayé mi, tí wọ́n ti bàjẹ́ nínú ayé àwọn ọmọ mi, Olúwa bá mi tún ṣe lónìí. Olúwa bá mi tún ṣe, ràn mí lọ́wọ́. Ó yẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo àwọn nǹkan tí kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ayé tí wọ́n ti bàjẹ́ nínú ayé mi, lórúkọ Jésù bá mi tún ṣe. Èyí tán ti bàjẹ́ nínú ayé àwọn ọmọ mi, ní orúkọ Jésù ló bá mi tún ṣe. Ẹ̀yin ni alátúnṣe, ẹ̀yin ni atóríṣe, lórúkọ Jésù Kristi. Gbogbo àwọn nǹkan tí kọ̀lọ̀kọ̀lọ̀ ayé yìí tí wọ́n ti bàjẹ́ nínú ìdílé mi, Olúwa bá mi tún ṣe, 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 Olúwa bá mi tún ṣe. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ gbọ́, ẹ̀yin náà ẹ gbọ́. Mọ́mì kan ló sọ̀rọ̀ yẹn fún mi, ọ̀rọ̀ yẹn lè ṣe ń bà mí lẹ́rù bí mo ṣe ń gbàdúrà. Nígbà tí èèyàn bá ní ọkọ àtìyàwó tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í bímọ. Now tí nínú ìgbéyàwó yẹn, ìyàwó yẹn gan olófara gbẹgba, tọkọ ń ṣoògùn ọmọ lára. Tó wá dàbí pé ìyàwó àwọn rẹ̀ gẹ́gẹ́ bí ayé ń ṣeun. Ìyẹn tó ń kọ́. Nígbà tí ìyàwó ajájà gba rẹ̀ lẹ̀ báyìí tó ní òun ò ṣègbéyàwó mọ́ òun, tọkọ dẹ̀ ń sọ fún ìyàwó ẹ̀ tọ́jọ́ kọra wípé wàá dẹ̀ rí o, ò ní jèrè kankan náà àwọn wọ̀nyí o. Ọmọ ẹ̀ náà ni o. Ẹ gbọ́, téèyàn bá kí ń ṣe olórí burúkú, ṣé tí ìyàwó èèyàn ò bá jèrè àwọn ọmọ tóun àti ìyàwó yẹn jọ bí, ṣé òun gan á jèrè àwọn ọmọ ọ̀hún? Kẹ́bà pé ayé tá a wà yìí kan náà ni o. Ìkàn tó gbé ní kọ̀lọ̀kọ̀lọ̀ nìyẹn, wọn ò ní gbà kí èso àjàrà ẹ̀rí kó mú àsùnkún ẹ̀ jáde wá. No, ṣọ̀rọ̀ yẹn ò yà yín lẹ́nu. Nígbà tí mo gbọ́, mo ṣáà wonder pé I will want to know that kind of man. Kí wò bóyá èèyàn ni àbálùjọ̀nù. Ẹ̀rí gbogbo ohun tí àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ti bàjẹ́ nínú ayé àwọn ọmọ mi, àdúrà àwọn ọmọ fẹ́ kẹ́gbẹ́ lé fún.
gbogbo ohun tí àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ti bàjẹ́ nínú ayé àwọn ọmọ mi lónìí ọlọ́run aṣẹ̀dá ẹ bá mi tún wọn ṣe. ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ohun tí àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ayé ti bàjẹ́ nínú ayé àwọn ọmọ mi Olúwa bá mi tún wọn ṣe. ẹ gbàdúrà ẹjọ́ ẹ gbà fún àwọn ọmọ yín àsìkò yìí gangan ẹ̀yin náà lẹ béèrè o ẹ̀yin lẹ sọ pé kí báwo lẹ ṣe gbàdúrà ohun tún rèé o ẹ wá múra sí àdúrà yẹn. ẹ dákun ẹ máa gbàdúrà ẹ máa sọ fún ọlọ́run ohun tí àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ayé tí wọ́n ti bàjẹ́ nínú ayé àwọn ọmọ mi ẹ bá mi tún ṣe, ẹ bá mi tún ṣe, ẹ bá mi tún ṣe, ẹ bá mi tún ṣe. gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Bàbá kan wà nù Bíbélì mo ti láìkí bàbá yẹn jù. Ọlọ́run sọ lo bàbá yẹn débi pé oh God ó change the face of Christianity. òun náà là ń pè ní Apostle Paul. ṣe rí iṣẹ́ ìránṣẹ́ Apostle Paul mo obsessed with it. bẹ́ẹ̀ ni mo sọ fún yín kíní kan ṣẹlẹ̀ sí wọn tó jẹ́ pé mo dẹ̀ emulate ẹ̀ straight. ìjọ tí mo ní òye ẹ̀nu Bíbélì látọdún yẹn wá lọ́hùn mo sì kéré gan nígbà yẹn. What? Now kí ló ṣẹlẹ̀ nínú ìrìn àjò àkọ́kọ́ Apostle Paul yìí àti Barnabas. ṣe rí Barnabas yìí òun náà jẹ́ ìkan nínú àwọn ọmọlẹ́yìn. Now àti Apostle Paul wọ́n á jọ bẹ̀rẹ̀ ìrìn àjò wọ́n mú arákùnrin kan dání nígbà yẹn tí wọ́n pè ní John Mark kan náà ni o Mark ìwé ìrètí Mark kan náà ni o wọ́n mú ṣùgbọ́n ó kéré nígbà yẹn ọmọdé nígbà yẹn. ṣùgbọ́n ṣe rí làálàá wàhálà iṣẹ́ ìránṣẹ́ agbára Mark ò gbé. nígbà tó bá wọn ṣiṣẹ́ ìránṣẹ́ dé stage kan ó sá padà pátápátá. ẹ̀rí bóde ìsápadà yẹn ó jẹ́ kí iṣẹ́ nira sí fún Paul àti Barnabas. iṣẹ́ àwọn méjì wá nira gan. wọn kò sẹ́ni tó lè ràn wọ́n lọ́wọ́ kò sẹ́ni tó lè assist wọn nínú kóhùn. ṣé ó dàbí kí bàbá ilé kọ́kàn bàbá ilé nìkan sílẹ̀ ó bẹ̀rẹ̀ bímọbìnrin mẹ́ta àtọmọbìnrin mẹ́ta àti ìyàwó gbogbo wọn á travel. ọ̀rọ̀ yẹn ayé ẹ̀yin bàbá mi wọ̀nyí ó wá kọ́ ẹ̀yin nìkan ẹ̀yin lẹ́ lọ́jà ẹ̀yin lẹ́ sebẹ̀ irú kan bẹ́ẹ̀ ò bá ẹ̀mí lẹ́rù tèmi tí àwọn bá travel wá àwọn ọkùnrin kan jẹ́ pé wọn ò tiẹ̀ lè mọ bó ṣe wọn ò lè mú síbí sọ́wọ́ kátó àti kó wọ́n fẹ́ fi ru ọbẹ̀. ẹ̀rí situation wọn ó ní agbára ń gbà yẹn. Now báwo wá ni Paul ṣe solve problem yẹn? mo adopt system yẹn débi pé ó dẹ̀ pay mi. Acts of Apostles chapter 15 verse 37 to 40. ibẹ̀ ni nǹkan tí Paul ṣe wà. Acts of Apostles chapter 15 verse 37 to 40. bí lè sọ pé now kí ni problem tó wá ṣẹlẹ̀ gan tí mo ní wọ́n solve òkè tó kábẹ̀ yẹn sí wa. nígbà tí wọ́n wá padà délé now wọ́n tún wá lẹ́yìn ọdún díẹ̀ wọ́n tún wá fẹ́ gbé the same ìrìn àjò wọ́n tún fẹ́ ṣe iṣẹ́ ìránṣẹ́ travel again. Now Barnabas wá ní kí wọ́n mú John Mark dání. No Paul wá ní no kò possible pé lọ́jọ́ sí iṣẹ́ àmọ́ kan tó ṣe ó dẹ̀ jeopardize iṣẹ́ ìránṣẹ́ wa a ò lè mú dání ẹ jẹ́ kó mature ká tó lè mú dání. Barnabas láyé òun la máa mú dání Paul ní òun ò gbà bí èso wọn pé èdè àìyedè Paul láàrin wọn pé a máa mú àní mú a máa mú. Now báwo ni Paul ṣe wá solve ẹ̀? Now ẹ jẹ́ wá kà báyìí. Acts of Apostles chapter 15 verse 37 to 40. Barnabas sì pinnu rẹ̀ láti mú Jòhánù lọ pẹ̀lú wọn ẹni tí àpèlé rẹ̀ ń jẹ́ Máàkù. Barnabas ó decide pé a gbọ́dọ̀ mú bọ́ ìdání again pé ó ti máa bẹ́tà jẹ́ ká mú dání ó ti máa bẹ́tà. ojúlórójú ṣàánú ẹ má bínú mo ń ronú sọ̀rọ̀ yẹn pé kí ni ọ̀rọ̀ tí mo sọ ojúlórójú ṣàánú. ṣùgbọ́n verse 48 ṣùgbọ́n Paul rò pé kò yẹ láti mú un lọ pẹ̀lú wọn ẹni tí ó fi wọ́n sílẹ̀ ní Pamphylia tí kò sì bá wọn lọ ṣe iṣẹ́ náà kò bá wọn lọ ṣe ìránṣẹ́ mọ́ ó fi wọ́n lẹ̀ ó padà. verse 39 Bíbélì sọ pé ìjà náà sì pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n ya ara wọn sí méjì. That is the solution. That is the solution. ṣẹ́rí ìgbésẹ̀ yìí ló máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì tí ọ̀pọ̀lọpọ̀ wa fi máa ń kó sí àwọn avoidable problems gbogbo tádùá fi pọ̀ tó báyìí àwọn simple decisions tó yẹ ká make. ohun tí Paul ṣe ni wípé
you want to go with your mark? Yes. O dẹ̀ takú pé o gbọ́dọ̀ bá wa lọ. Okay, but èmi o kò lè bá wa lọ. In order to allow peace to reign, mú your mark, mú dání. Ó yá, ẹ̀rìn àjò tiyín lọ́tọ̀. Èmi náà màá wá ẹlòmíì mú dání, á rìnrìn àjò wa lọ́tọ̀. Ohun tó ń ṣe nìyẹn. Wọ́n separate. Ntẹ́lòmíì ò lè ṣe láéláé nìyẹn. A ní okun ọmọ ìyá, ìbáṣe máa sọ gan-an. Kò rí sọ́ọ̀sì ní sà. Mọ́mì kò rí sí sọ́ọ̀sì ní. Ẹ mú okun ọmọ ìyá wá. Bọ̀tẹ́ bá ti wọ́n á mú okun ọmọ ìyá bọ̀, ẹ mú sọ́ọ̀sì dání wá bá mi. Màá kọ́ yín kó ń gidà nù. Mo ní ayé kan lẹ wá, ẹ ṣáà ń tẹnu mọ́ pé okun ọmọ ìyá yìí, ayé kan lẹ́yìn dẹ̀ wá. Ọmọ ìyá tẹ̀dẹ̀ ń sọ ìdẹ́kẹ̀rẹ́, ó ti báṣì láìpẹ́ yín mọ́ kọ́nà, ayé tiẹ̀ ó dẹ̀ ń dá sí. Mi ò mọ̀ bí kíní ẹ̀ ṣe bó ṣe make sense sí àwọn èèyàn. Wọ́n ní Barnabas sì mú Mark, ó tẹ ọkọ̀ lọ sí Cyprus. Pé Barnabas ti nǹkan tó ń ṣe nìyẹn pé láyé ó dà ìwọ mú Barnabas, ìwọ mú jọ Mark tó sọ yẹn, Barnabas yẹn máa mú lọ. Verse 40. Ṣùgbọ́n Paul yan Silas. Ó sì lọ, ẹ wá máa gbọ́ tiwọn o. Ó sì lọ bí a ti fi oore ọ̀fẹ́ Olúwa, bí a ti fi wọ́n lé oore ọ̀fẹ́ Olúwa lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn arákùnrin. Now, kí ni result yẹ? History ló wá jẹ́ George. Ṣé rí ìrìn àjò nínú history? Ìrìn àjò Barnabas àti John Mark ọjọ́ sí kò yọrí sí anything. Kò yọrí sí ohunkóhun. Ó fizzle out. So Paul was right eventually. Ìrìn àjò Paul pátápátá gbà òun ló bí kí ló ti ń pè epistle Paul sí àwọn ará Corinthians, epistle Paul sí àwọn ará Colosse, epistle Paul. Ìrìn àjò yẹn òun ló bí àwọn most of those books nínú Bible tẹ́ ń wò yẹn. Òun ló ní oore ọ̀fẹ́ nínú. Mọ́mì, ẹni tí ìrìn àjò ayé yín àti tí ò bá dọ́gba, separation ni simple answer yín, kẹ́ ẹ lè rọ́nà lọ kí ìrìn àjò yín lè kún fún oore ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ó dẹ Bible study kọ́ là ń ṣe, ṣùgbọ́n ẹ̀yin náà lẹ́ni kí n ṣáà sọ fún yín àwọn tó bá ti nírú ìṣòro yẹn tán ti fara kó foríkó báwọn náà ṣe fẹ́ bọ́. Jésù Olúwa, ẹ pín mi níyà kúrò lọ́dọ̀ àwọn asọ́nidèrò ẹ̀yìn. Ọlọ́run mi o, ẹ pín mi níyà. Oh Lord, separate me from those who will set me backward. Those who will set me backward. Separate me from them. Ẹ ṣàánú mi Olúwa. Ẹni tó máa sọ àwọn ọmọ mi di èrò ẹ̀yìn. Lórúkọ Jésù Kristi, ẹ pín wọn níyà. Ẹ pín wọn níyà. Ẹni tó máa sọ ọkọ mi di èrò ẹ̀yìn. Olú ẹ pín wọn níyà. Ẹni tó máa sọ ìdílé mi di èrò ẹ̀yìn, ẹ pín wa níyà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Olú ẹ pín mi níyà kúrò lọ́dọ̀ àwọn asọ́nidèrò ẹ̀yìn. Gbogbo àwọn asọ́nidèrò ẹ̀yìn pátá, Olú ẹ pín mi níyà pẹ̀lú wọn. Ẹ pín àwọn ọmọ mi níyà pẹ̀lú wọn. Ẹ pín ọkọ mi níyà pẹ̀lú wọn. Ẹ pín aya mi níyà pẹ̀lú wọn. Olú ẹ ṣàánú fún mi lónìí. Olú ẹ pín mi níyà. 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 Olú ẹ pín mi níyà kúrò lọ́wọ́ àwọn asọ́nidèrò ẹ̀yìn. Olú ẹ pín mi níyà kúrò lọ́wọ́ àwọn asọ́nidèrò ẹ̀yìn. Olú ẹ pín mi níyà kúrò gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ní àná Tuesday, a rin ìrìn àjò kan níbi tá a wá lọ yẹn, a wà ní ọ́fíìsì yẹn. Arákùnrin kan wá gbé ọ̀rọ̀ kan kalẹ̀. Ó ní wọ́n ní ọ̀rẹ́ kan ní ìlú òyìnbó. Ó ní àwọn mẹ́ta ni, àwọn méjì wà ní Nàìjíríà, àwọn méjì yòókù, ẹnìkan yòókù wà ní ìlú òyìnbó. Ọ̀rẹ́ wọn tó wà ní ìlú òyìnbó yẹn, ó ti wọ 42 years kò tí ì marry. Now ó wá pé àwọn ọ̀rẹ́ méjì ti bí pé ṣé kò sọ ọmọ gidi ní Nàìjíríà ni? Wọ́n ló wà, ẹ bá mi wọ́ ọmọ kan gidi. Wọ́n ní arákùnrin kan wá dé wà ní church wọn, 35 years old, very pretty. Wọ́n fi fọ́tò ẹ̀ hàn mí oníwájú Ọlọ́run àti ènìyàn. Pretty ní tòótọ́. Arákùnrin ẹni tó fi hàn mí, mo ní ẹ̀sà, mo ní ẹ̀mọ̀ nǹkan tán gbé ní pretty. Okay, wọ́n wá introduce àwọn méjì síra wọn, ibi tí mò ń lọ rèé o. Now nígbà tí àwọn méjì wá ríra wọn tán jọ ń sọ̀rọ̀ lórí Zoom, èyí ọkùnrin
ó bẹ̀rẹ̀ sí béèrè ètò wà nílùú òyìnbó wá ń béèrè question lọ́wọ́ ti ètò wà ní Nàìjíríà yìí obìnrin kí lorúkọ ẹ ṣé o ti lọ́kọ rí ṣé o ti ṣe kíní kan rí ó ṣàbèrè school wo ló lọ primary wo ló lọ kò sí question tí ó béèrè tán gẹ́ẹ̀ yẹn ni òun itemize àwọn question tó béèrè ó jẹ́ 57 questions tó béèrè lọ́wọ́ ẹ̀ ok nígbà tí ó béèrè ìbéèrè títí ó lóun ti béèrè ìbéèrè tán ó ní ìsókè lédè náà ni àwọn náà ní àwọn question tó ń fẹ́ béèrè ẹ máa gbọ́ ó béèrè kíní ọ̀gbẹ́ni dáhùn ó béèrè kejì ó béèrè kẹta náà gbàtú wá dé lẹ́ẹ̀kẹrin arábìnrin yẹn wá béèrè pé ṣé ẹ ti bímọ rí ó tán lọkùnrin yẹn bá gbaná jẹ ló bẹ̀ sí bu arábìnrin pé nọ́sẹ̀nsì wo nìyẹn ṣé wọ́n ti mọ fẹ́ fi sílé nìyẹn tó ń da question bò mí ibi tẹ́mi mo ti kọ́ mi nìyẹn mo ní ṣé ọ̀rẹ́ yín yẹn ṣó gbádùn wọ́n ló gbádùn mo ní ẹ̀ẹ́dẹ̀ wá ṣúọ̀ tí ì ṣe test fún rárá arákùnrin ẹ̀bùsẹ̀ rẹ̀ olóòmọ ti yẹn no kò gbádùn rárá òun kọ́ ló béèrè 50 something questions ni wọ́n ní bẹ́ẹ̀ ni 50 wọ́n ní bẹ́ẹ̀ ibo ló ti compile ẹ̀ gẹ́ẹ̀ wá béèrè number 4 mo ní sọ fún gẹ́ẹ̀ yìí má sọ fún gẹ́ẹ̀ yìí dolórí burúkú arákùnrin máa sọ gẹ́ẹ̀ di asọ́nidèrò ẹ̀yìn aṣọ ayé adáyé ẹ̀ padà mo ní red flag nìyẹn o èmi wá sọ fún àwọn yẹn mo ní má lọ́wọ́ sínú ìgbéyàwó yẹn o nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ṣí ní ìpele fún mo ní ẹ tètè kọ́ arábìnrin yẹn ní kó ní agbára no pé mi ò ṣe mọ́ bọ̀dá tó gbé ọ̀rọ̀ yẹn sílẹ̀ wá ní oníṣẹ́ wa ń bẹ̀ ni ó ní ọmọ lédi yẹn ó nínú ẹ̀ lé gan ó ní over a dead body lòun ó ní láyé ó ní kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn lòun fẹ́ spend the rest of mo ní mi ò mọ ọmọ yẹn ṣùgbọ́n á dáa fún lónìí tó pọ́ lọ́run fún ní ìṣòro tó kù nínú ayé ẹ̀ yẹn kò tí ì mọ̀ kò tí ì fílẹ̀ ẹ gbọ́dọ̀ gbàdúrà yìí dáadáa ibi tí mò ń lọ nìyẹn tí mo fi sọ̀rọ̀ ẹ fún yín bóyá ìyá ọmọ yẹn ó ti gbàdúrà yìí rí fọ́mọ ẹ̀ dáṣọ mo bẹ̀ yín òbí ẹ má ti ọmọ yín lọ lọ́kọ wèrè kan ẹ má ti ọmọ yín lọ níyàwó wèrè kan tó gbẹ fẹ́ mú aṣọ ẹ fẹ́ kàn ṣàpè yín ní grandma grandpa ẹ má tanra yín jẹ ẹ jẹ́ gbàdúrà wọ́n ti sọ pé bóyá èmi ò bí ọmọ bóyá èmi ò níyàwó èmi ò bí ọmọ so mo fi ń sọ bẹ́ẹ̀ ó ti gbọ́ á sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ pín mi níyà kúrò lọ́dọ̀ àwọn asọ́nidèrò ẹ̀yìn àwọn tí ò kí ń add value máa yé ènìyàn àwọn tí ò add value máa yé mi Olúwa ẹ pín wa níyà ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù àwọn asọ́nidèrò ẹ̀yìn Olúwa ẹ pín wa níyà pẹ̀lú wọn ẹ pín àwọn mi níyà pẹ̀lú àwọn asọ́nidèrò ẹ̀yìn ẹ pín ọkọ mi níyà pẹ̀lú àwọn asọ́nidèrò ẹ̀yìn ẹ pín ìdílé mi níyà pẹ̀lú àwọn asọ́nidèrò ẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ tẹnu mọ́ àdúrà ẹ máa gbàdúrà ẹ dákun àwọn asọ́nidèrò ẹ̀yìn Olúwa ẹ pín wa níyà Olúwa ẹ pín wa níyà Olúwa ẹ pín wa níyà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ó máa ń yà mí lẹ́nu mọ́mí tí n bá rí àwọn èèyàn tó máa fẹ́ gbé ìgbésẹ̀ kan nípa ọ̀rọ̀ ayé wọn ṣùgbọ́n wọ́n máa ń consider àwọn èèyàn nǹkan báyìí lẹ́wọ̀n mi kì í ṣe ṣùgbọ́n kí ni ẹni báyìí máa sọ tí máa gbọ́ ó máa ń yà mí lẹ́nu pátápátá pé ọ̀rọ̀ ayé ẹ̀ tó concern ẹ̀ oh God kí ni mo rántí débẹ̀ mọ́mì yẹn ni wọ́n sọ ọ̀rọ̀ wọn kan fún mi ara àwọn tó ń béèrè pé kí n jọ àwọn tó ti tọrùn bọ́ ni o wọ́n ní àwọn ní ọ̀rẹ́ kan wọ́n ní kíní kan ṣẹlẹ̀ ní 8 years ago wọ́n ní àwọn ní ilẹ̀ kan lẹ́kọ̀ọ́ wọ́n dárúkọ àdúgbò yẹn mi ní dárúkọ ẹ̀ bí tó lè dárúkọ yẹn ilẹ̀ wọn níbẹ̀ yẹn débi pé wọ́n láwọn mọ̀ọ́mọ̀ ra ilẹ̀ yẹn síbẹ̀ láti tà ni wọ́n ní kí wọ́n bá wá gbà torí wọ́n ní shops náà ṣe síwájú ẹ̀ wọ́n ní wọ́n á ta ilẹ̀ yẹn wọ́n ní wọ́n gba owó yẹn tó pọ̀ gan wọ́n dẹ̀ ní owó yẹn àwọn fẹ́ lò ní káwọn fi ra flat tàbí studio wọ́n pe àwọn ilé kan ní studio ní ìlú òyìnbó wọ́n náà fẹ́ ra ni wọ́n náà fẹ́ ṣe wọ́n ní Manchester làwọn ti fẹ́ ra flat yẹn wọ́n náà wá ta ilẹ̀ yẹn pé àwọn máa tó máa gbówó yẹn lẹ̀ fún báǹkì pé báǹkì máa bá wọn san ìyókù wọ́n á ṣe mọ́gẹ́jì ẹ̀ wọ́n ní àsìkò gbà yẹn ọ̀rẹ́ wọn mọ̀ pé àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ wọn dẹ̀ wá sọ pé òun dẹ̀ ní bísínẹ́sì òun pé òun fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì kan tó bá lè yá òun lówó yẹn pé lẹ́yìn oṣù 6 pé dandan wọn á dá padà wọ́n lè fi bísínẹ́sì yẹn hàn wọ́n àwọn náà pé
ojú ló ń rojú ṣàánú ṣe mọ́ sọ fún yẹn àwọn olówe àwọn alágbàlá òwe ojú ló ń rojú ṣàánú pé wọ́n láwọn gbé owó ìyẹn rẹ̀ fún ọ̀rẹ́ wọn wọ́n ní ẹ̀sìkìsà wọ́n ní ọdún 6 ní ọ̀rẹ́ wọn fi sanwó yẹn fáwọn ọjọ́ 800 pounds ọjọ́ 800 pounds nítorí ọlọ́run owó tán gbélé lódìdí ọjọ́ wọ́n lè tó pọ̀ jù ní 5,200 pounds tí wọ́n san lódìdí tó pọ̀ jù ní owó yẹn wọ́n ní wọ́n san o ṣùgbọ́n owó yẹn wà kò ṣùjọ́ mọ́ wọ́n láwọn ní bọ́n ti ń san àwọn fi ń di eléyìí àwọn fi ń di eléyìí wọ́n lè bí ṣàpá àwọn nǹkan ṣáà lọ déédéé àsìkò ìgbà yẹn náà iṣẹ́ òtún sí láàrin ibì kan wọ́n ṣàfi ń de bóòtù wọ́n ní kíní kan wá ṣẹlẹ̀ ní last year wọ́n nígbà yẹn ni ọ̀rọ̀ yẹn dùn wọ́n dénú egungun wọ́n ní ṣé mo mọ̀ pé wọ́n làwọn fẹ́ ra flat tàbí studio wọ́n ní opportunity míì wá tún yọ pé àwọn ṣàbẹ̀ sí tuwó jọ lára owó tí wọ́n fún tó ọ̀rẹ́ wọn fún àwọn náà fi pamọ́ náà nú ẹ o wọ́n ṣàwọn tuwó jọ ṣùgbọ́n wọ́n wá ní ìdí 35,000 kàn fi kún owó yẹn náà kí kàn fi sínú àkáǹtì wọn yẹn kí báǹkì lè gbowó lẹ̀ fún wọn láti lọ́ọ́ fi ṣe kínní yẹn wọ́n ní wá tún bọ́ sí ìgbà tí ọ̀rẹ́ wọn yìí àwọn nìkan ni bàbá wọn bí bàbá wọn dẹ̀ ti wá kú so ilé bàbá wọn ní VI wọ́n wá tà wọ́n ní 300 wọ́n ó lé díẹ̀ ní 300 million naira ni wọ́n ta lé yẹn a máa lọ bí 180,000 pounds wọ́n náà wá bẹ̀rọ̀ kó fún wọn ní 35 pounds káwọn lè fi kún owó yẹn káwọn wọ́n ní sọ wọ́n rántí pé àwọn bá ti ra flat yẹn tipẹ́ láti bí 8 years ago ó ti wá wọ́n sìn agbára wọn fẹ́ ká mọ́ kó jọ kó bá wọn wá 35 kún owó yẹn àwọn máa wá wọ́n ní ọ̀rẹ́ wọn kọ̀ jálẹ̀ wọ́n dẹ̀ ta ilé yẹn àwọn mọ̀ ipò ta ilé yẹn ó sọ fún wọn nígbà tí wọ́n gbowó ó sọ fún wọn wá ní oníṣẹ́ ọ̀rẹ́ wọn mọ̀ pé ogún ni pé wọn gbọ́dọ̀ yọ kọ́bọ̀ ńbẹ ó nìkan ni bàbá ẹ̀ bí o ayé mi o wọn á rẹ̀ ni wọn ní kí ni bá lọ́rẹ́ ń ṣe wá ṣẹ̀yìn báyìí wọn lẹ́sà gbọ́ sítórì mi ni ẹ̀yìn ni síbẹ̀ yìí lólówe kò sí sọ pé ojúlójú ṣàánú fẹ́yìn ẹ̀yin ọmọ ọlọ́run ẹja sọ fún ọlọ́run kó lọ́run kó pín wa níyà kúrò lọ́dọ̀ àwọn asọ́nídèrò ẹ̀yìn mọ́mí yẹn látọ̀dún tó kọjá yẹn wọn ò tí ì rí fúláàtì rà o ọdún kẹjọ rèé o Jésù Olúwa ẹ pín mi níyà kúrò lọ́dọ̀ àwọn asọ́nidèrò ẹ̀yìn ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ayérayé náà àwọn ọ̀run mo gbàdúrà lónìí ẹ pín mi níyà kúrò lọ́dọ̀ àwọn asọ́nidèrò ẹ̀yìn Olúwa ẹ pín mi níyà kúrò lọ́dọ̀ àwọn asọ́nidèrò ẹ̀yìn Olúwa ẹ ṣàánú Olúwa ẹ ṣàánú ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú Olúwa ẹ ràn mí lọ́wọ́ ẹ pín mi níyà kúrò lọ́dọ̀ àwọn asọ́nidèrò ẹ̀yìn ẹ pín mi níyà kúrò lọ́dọ̀ àwọn asọ́nidèrò ẹ̀yìn gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ wo lóòótọ́ ọmọ pàkíyèsí kò tí lọ ẹ má bínú ẹ jẹ́ ń pe àdúrà yìí kan fún àwọn ọmọ ọlọ́run ó máa tún ràn wọ́n lọ́wọ́ nínú private prayer wọn ẹ̀yin ọmọ ọlọ́run àwọn kan wà nínú ayé ènìyàn inú náà fi ń bá yẹn jà ẹ lè gbọ́ lẹ́nu wọn láyé kan ṣépè fún yín ẹ lè gbọ́ lẹ́nu wọn láyé kan sọ̀rọ̀ yín lẹ́yìn ẹ lè gbọ́ ṣùgbọ́n inú náà fi ń bá yẹn jà èrò burúkú náà rò nípa ènìyàn mo ní experience èrè ni ṣe ní former church tí mo ti ń ṣe ìránṣẹ́ lóṣooṣù làwọn pastors máa ń gádà láti lọ sí meeting à ń pè ní pastors meeting lóṣooṣù ibẹ̀ láti máa ń mú feedback wa ibẹ̀ láti máa ń drop report wa tá máa ń defend report wa every month ẹ̀yin ọmọ ọlọ́run now àwa kan wá wà ajẹ́ 10 nínú àwọn pastor ministry yẹn tá jẹ́ like mind àwa kóra àjọ pé okay o lóṣooṣù tá máa wá yẹn o àwa ti máa wá ní 2 days before ká lè ṣe fasting and prayer tó bá ti wá di àárọ̀ ọjọ́ meeting wa a break àwa máa lọ ọjọ́ mẹ́ta la fi ń ṣe prayer yẹn ìjọ Friday la máa sábà ṣe meeting a ti dé sí ìlú yẹn ní Wednesday ó níbi kẹta tí máa ń pàdé ní ọ́fíìsì máa kan ẹ̀yìn àwọn ní hospital ńlá wọ́n dẹ̀ jẹ́ ara wa ọ̀dọ̀ wọn láti máa ń pàdé ó wá di ọjọ́ yìí ẹ̀yin ọmọ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa o mo ti sọ̀rọ̀ yìí níbi kan mi ìrántí ibẹ̀ mọ́ ó wá di this very day tàbá ti wá àárọ̀ ọjọ́ tá máa lọ kúrò ní ibi tá ti ń gbàdúrà yẹn lọ sí meeting venue ní headquarters church wa yẹn a máa tètè jí láàárọ̀ a ṣe prayer tán then tó bá ti di bí aago 8 a lọ jẹun tó bá jẹun dé àwa ẹ̀rùn kákọ̀ àwẹ̀ àmúra ó di headquarters
a lọ ṣe meeting àwọn pastor ministry. So ní oṣù táwa ń sọ yìí, èmi àti ọ̀rẹ́ mi kan àwa slow díẹ̀ ká tó lọ pàdé níbi olóúnjẹ. Now bàtà bá fi dé ibi olóúnjẹ àti bí àwọn bíi mẹ́fà mi tó jẹ́ ara wa táwọn ti ń jẹun lọ. Ẹ pẹ̀lẹ́ wa, ẹ tẹ̀ ṣáájú wa débi kí ló dẹ̀ dé ẹ tẹ̀ bá wa aṣáwọ̀ ara oúnjẹ. So ṣé ń jìdẹ̀ wà lọ́wọ́ tèmi díẹ̀, mo á wo oúnjẹ tí àwọn wọ̀nyẹn rà kò tó nǹkan kan, mo á ní ó dààmú ní màmá lóúnjẹ ẹ má gbowó lọ́wọ́ gbogbo àwọn tó jẹun yìí, èmi á sanwó. Mo kàn sọ bẹ́ẹ̀, èmi á sanwó ẹ̀. Pastor ẹ ṣe kíní kan Lagos, torí èmi ni pastor tí mo ṣàkóso Lagos, so orúkọ Lagos yẹn fún wa ń pè mí. Now àwa jẹun tán, so àwa méjì tí adé láàsì yẹn àwọn tó ti ń jẹun tẹ́lẹ̀ wọ́n ṣáájú wa jẹun tán, wọ́n á dúró dè wá. So bàtà wa jẹun tán àwa bẹ̀rẹ̀ sí rìn padà lọ síbi tá a ti ń ṣe prayer yẹn, ká lọ wẹ̀ ká lè gbé báàgì wa ká máa lọ bí pàdé. bá ṣe wá rìn lọ o. So èmi wá ní kí n sáré tọ̀ lẹ́gbẹ̀ẹ́ igbó, mo ń tọ̀ báyìí ní ìkan nínú àwọn pásítọ̀ yẹn wá rìn bá mi. Wá dúró. So èmi àwọn yòókù ti rìn lọ́wájú wọn ní ó ní pásítọ̀ Adéọ̀sùn ní mi mọ̀ kéèyàn gidi ní báyìí o. Wọ́n ní kí lẹ́rù débẹ̀. Ẹ̀dẹ̀ wọ́ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ sanwó gbogbo oúnjẹ gbogbo wa. Èèyàn kí ló ronú bẹ́yẹn. Wọ́n ní Ọlọ́run dáríjì mi o, mo ṣe ìrònú tí mo ro sí tẹ́lẹ̀ ó yàtọ̀ o, kì í ṣojú àlá o, ẹgbẹ́ títì láti rìn o, láìfù ni o. Mo ló ga, mo ní kí lẹ́ mí ó ní kí n má bínú, ó ní kòdòrò ni o, ó lóun láti máa sọ tinú ni o. Ó ní ṣe mo ní gbà tí n bá ti wá lóṣooṣù láti Èkó wá sí ìlú Ìkàrẹ́ Àkókò ní ẹ̀kọ́ta church wa láti wá ṣèpàdé. Ó ní àárọ̀ Sátidé tẹ́ everybody bá ti ń lọ sí station ẹ̀, ṣe ló máa ń wíṣì pé kí n ní accident kan wá sọ pé mo ti kú, mọ́tò ti pa mí. Ó ní nǹkan tó ní every Saturday mo lànà sílẹ̀ mi lè pàdé o. Imagine Ọlọ́run dídẹ̀ mo yẹ Sátidé tó wà ní ọdún kan 52 Sátidé tó wà ní ọdún kan. Ó ní sorry kò ní jẹ́ bẹ́ẹ̀ 12 ni ẹ ṣe jàre, ọ̀gá ẹ̀ ti mú pépà wá 12 ẹ ṣe. Ní gbogbo bàtà wá ti lọ sí meeting lóṣooṣù, á dẹ̀ wá sọ pé kó ń wíṣì pé kán gbọ́ ọ̀lẹ́mí ò dẹ́ mọ̀ orúkọ Jésù àtúnlọ sẹ́kọ̀tà o, àtúnpadà nìyẹn o. Èrò burúkú irú àwọn bẹ́ẹ̀ mọ̀ bí, torí pé mo ṣọ́ra ń lọ mo kàn dénú bí ta ti ń ṣe prayer yẹn, mo kàn ra kúnlẹ̀ wọ̀, mo dẹ̀ gbàdúrà Olúwa ẹ ṣé èmi ò mọ̀ pé kó mi yọ, Olúwa ẹ ṣé o, ọ̀rọ̀ tí mo gbọ́ lónìí tó bà mí lẹ́rù, Olúwa ẹ ṣé. Àdúrà tí mo gbà nìyẹn o. Mo dẹ̀ gbàdúrà ìtàn báyìí, ọ̀rọ̀ tó dẹ̀ jáde sí mi létí ó ní Isaiah chapter 49 verse 26. Àtìgbà yẹn èmi ń lo àdúrà yẹn fi gbàdúrà ní private tèmi o. Mo rí pé ó máa wúlò fún yín nìyí o. Àsìkò ti lọ, ẹ má bínú, wọ́n ṣàn yọ mí lẹ́nu pé àsìkò ti lọ, ẹ já sáré gbàdúrà ẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ ká kà nǹkan tó wà ń bẹ̀ yẹn. Bíbélì sọ pé ó ní èmi yóò mú kí àwọn aninilára rẹ kí wọ́n jẹ ẹran ara wọn, kí wọ́n mu ẹ̀jẹ̀ ara wọn ní àmuyó bíi wáìnì dídùn. Nígbà náà ni gbogbo ènìyàn yóò mọ̀ wípé èmi Olúwa, èmi ni olùgbàlà rẹ, olùdáǹdè rẹ, alágbára kan ṣoṣo ti Jákọ́bù. A sọ fún Ọlọ́run, ẹ̀yin ọmọ Ọlọ́run, pé Jésù Olúwa, gbogbo àwọn tó ń béèrè ẹran ara mi, la ó fi ẹran ara wọn bọ́yó ní orúkọ Jésù. Abẹ́ ìgbọ́ àdúrà yẹn. Oh Lord, feed those who are asking for my flesh, their own flesh in Jesus' name. Feed them with their own flesh. Gbogbo àwọn tó ń béèrè ẹran ara mi, gbogbo wọn pátá láfi ẹran ara wọn bọ́. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Mo gbàdúrà lónìí, gbogbo àwọn tó ń béèrè ẹran ara mi láfi ẹran ara wọn bọ́ lórúkọ Jésù. Ẹ gbàdúrà yẹn, àdúrà yẹn nìyẹn. Gbogbo àwọn tó ń béèrè ẹran ara àwọn ọmọ mi, á fi ẹran ara wọn, á fi bọ́ wọn lórúkọ Jésù Kristi. Gbogbo àwọn tó ń béèrè ẹran ara mi láfi ẹran ara wọn bọ́ lórúkọ Jésù Kristi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ tún gbà kejì pé gbogbo àwọn tó ń béèrè ẹ̀jẹ̀ mi ní ó mu ẹ̀jẹ̀ ara wọn yó bí wáìnì dídùn. Those who are asking for my blood shall drink their blood like sweet wine in Jesus' name. Gbogbo àwọn tó ń béèrè ẹ̀jẹ̀ mi, gbogbo wọn pátá òní
láàmú ẹ̀jẹ̀ ara wọn ní àmúyó bíi wáìnì dídùn. ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. gbogbo àwọn tó ń béèrè ẹ̀jẹ̀ mi láfi ẹ̀jẹ̀ ara wọn ó láàmú ẹ̀jẹ̀ ara wọn yó bíi wáìnì dídùn. gbogbo àwọn tó béèrè ẹ̀jẹ̀ mi pátá láàmú ẹ̀jẹ̀ ara wọn yó bíi wáìnì dídùn. ó yẹ máa gbàdúrà. Bíbélì ló sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká tẹra mọ́ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká tẹra mọ́ bẹ́ẹ̀ torí pé bá a ṣe ń gbà níyẹn tá à ń rí ìṣẹ́gun, bá a ṣe ń gbà níyẹn tí ọ̀rọ̀ wa yọrí sí rere. gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. ẹ já lọ sínú àdúrà àánú wa. ẹ já máa gbàdúrà. Ibi la ti ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run, ibi la ti ń bẹ̀bẹ̀, la ti ń ṣìpẹ̀, ibi la ti ń fẹ́ kí Ọlọ́run ṣe ẹnu ọwọ́ wa ló wà kù sí báyìí. ẹ já máa gbàdúrà. ẹ já máa gbàdúrà. This is the prayer of mercy where we ask from God. Ibi ta ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run ni kí lè fẹ́ kí Ọlọ́run kó ṣe gan. Ó yẹ máa béèrè, ẹ máa bẹ̀bẹ̀, ẹ máa ṣìpẹ̀, ó lè máa orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Olùṣàánú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá tẹ́ fún wa. àdúpẹ́ òun nítorí pé ṣé nítorí pé àánú yín dúró láéláé. a yìn yín nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín bọ́lá ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè. Gbogbo ipá àti agbára òkùnkùn nínú ayé yín lórúkọ Jésù Kristi. Ọlọ́run sọ di yẹpẹrẹ lórúkọ Jésù Kristi. Àwọn kan wà tó Ọlọ́run yẹ kó pín in níyà pẹ̀lú. Ọlọ́run pín in níyà lónìí lórúkọ Jésù Kristi. Àwọn kan wà nínú ayé tó yẹ kó Ọlọ́run kó pa ẹnu wọn mọ́ lónìí. Ọlọ́run pa ẹnu wọn mọ́ lórúkọ Jésù Kristi. Àwọn kan wà nínú ayé lórúkọ Jésù Kristi. Kí Ọlọ́run rí dájú pé ojú tì wọ́n kalẹ̀ nínú ayé yín lórúkọ Jésù. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ojú tì wọ́n lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà tá a bá rí ẹnikẹ́ni ẹ̀yọ́ tó ń béèrè ẹran ara yín lórúkọ Jésù Kristi, Ọlọ́run yóò fún àwọn ẹni bẹ́ẹ̀ ní ẹran àwọn jẹ lórúkọ Jésù Kristi. tá a bá rí ẹnikẹ́ni tó ń béèrè ẹ̀jẹ̀ yín, ẹ̀jẹ̀ àwọn ọmọ yín ní orúkọ Jésù Kristi, irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n á mú ẹ̀jẹ̀ ara wọn ní àmúyó bíi wáìnì dídùn lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà pé Ọlọ́run fún yín ní ìtura. Ọlọ́run fún yín ní ìtura. ẹ ò rí ayé gidi gbé lórúkọ Jésù Kristi. ayé yín á sì tẹ̀síwájú. Gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Mo gbàdúrà fún yín pé lẹ́yìn àdúrà yìí tẹ́ bá sì bẹ̀rẹ̀ sí gbàdúrà tẹ̀síwájú, ẹ ò rí àánú Ọlọ́run gbà lẹ́kùnrẹ́rẹ́. Mo ní ẹ ò rí àánú Ọlọ́run gbà lẹ́kùnrẹ́rẹ́. ọ̀nà yín yóò sì là. Ògo fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.